Káàbọ̀ sí ìkànnì Uncle Sam the Creator. Orúkọ mi ò yí padà, èmi náà ni olùkọ́ yín Uncle Sam the Creator. Òní a tún máa tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ nípa àmì ohùn. Mo sọ fún wa wípé àwọn èdè Yorùbá kan jọra, àmọ́ ohun tí a fi ń ṣe ìyàtọ̀ sí àwọn ọ̀rọ̀ náà òun ni àwọn àmì tó wà lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Bí a bá wo àwọn ohun tí a rí níbí báyìí, a rí ìkan tó jẹ́ wípé wọ́n kọ dish sí iwájú ẹ̀, wọ́n kọ guinea fowl àti court sí iwájú ọ̀kọ̀ọ̀kan wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Àmì ohùn la fi ṣe ìyàtọ̀. Bẹ́ẹ̀ a ní àwọn mìíràn náà ní ọwọ́ ìsàlẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe eléyìí. Alákọ̀ọ́kọ́ eléyìí tí a ní bíbáyìí, a ní dish, àwo, máa ní ìyẹn ni pé do, re òun ló wà lórí àwo. Guinea fowl òun ni wọ́n ń pè ní ẹyẹ awó, re mí àti rí. Court wọ́n lè ní awo, àwọn Yorùbá bọ̀ wọ́n ní awo nígbàwo nígbà òhọ́. Tá wò awo, ìyẹn ni pé kò sí àmì ohùn kankan lé lórí. Rere, àmì ohùn wà ń bẹ o. Ẹ mọ̀ pé àmì re náà àmì ohùn lòun náà. A ní àmì dò, a ní àmì mi àti re. Ẹ já wo ọwọ́ ìsàlẹ̀ yìí, a ní delegate, àwọn ikọ̀, wọ́n lè ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà, ikọ̀. Ìyẹn ni pé re, dò, ikọ̀. Tá bá wò lọ́wọ́ ọwọ́ ìsàlẹ̀, a tún ní cough tí wọ́n ń pè ní ikọ́. Ìyẹn ni pé re, mí ló wà lórí eléyìí. Àmì re wà ń bí, àmì mí wà ń bí. Ẹ jẹ́ ká wò ó, wọ́n máa ní wọ́n lọ fi aṣọ sórí ìkọ́, wọ́n fa aṣọ sórí ìkọ́. Eléyìí ni wọ́n ń pè ní ìkọ́, ìyẹn hook tàbí hanger, eléyìí tí a fi ń gbé aṣọ wa dúró. Ẹ jẹ́ á wò ó dáadáa. Dò, mí. Àti parí nìyẹn. Ẹ tún pàdé wa ní ọ̀sẹ̀ mìíràn.